ní jẹ́ gbogbo aráyé ẹ jẹ́ kájọ yọ̀ kájọ gbégbá ọpẹ́ ọjọ́ t'Olúwa kọjú ṣe gbogbo aráyé lóore ni àyájọ́ ọjọ́ òní ọjọ́ 4 oṣù keje lọ́jọ́ tá a bí Fátímọ̀ aya Adébọ́lá SJ sílé ayé la ṣe ń bá Ádámù Sọ̀fáyọ̀ mo rìn gbọ́ wọn ò rírú òṣùṣùn mo lu àwùjọ àwọn kòkòrò ń ò rírú ìkàmùdù abìwà jẹ́jẹ́ bíi Mr. Adébọ́lá ọkọ Fátímọ̀ ṣọ̀wọ́n àbínú funfun bíi ẹmu bíi ti Fátímọ̀ ṣọ̀wọ́n láwùjọ tẹnukọ́ tètè bọ̀lìkọ̀ èèyàn tó láwọ́ tó náànú tó níwà bíi ti Fátímọ̀ ò wọ́pọ̀. Fátímọ̀ aya Mr. Adébọ́lá SJ ìyá Kẹ́mi ìyá Tèmítọ́pẹ́ ìyá Ọlálékan ìyá Israẹla ọmọ wọn nífẹ̀ẹ́ òye lágbo ọmọ wọn nífẹ̀ẹ́ àbúrè ọmọọba tó nílẹ̀ dẹ́sẹ̀ omi ọmọọba ládé tó ní fẹ́sẹ̀ fún ṣọ̀bọ̀rọ̀ ọba onílà nínú jẹ́ ọmọọba tí ń jẹ́ Ṣòkò. Fátímọ̀ ọmọ wọn nífẹ̀ẹ́ òye lágbo ọmọ Ṣòkò ọmọ arábájá owó rẹ mọ́ ọmọ olódò kan ò tẹ́rẹ́ ọmọ olódò kan ò tẹ́rẹ́ ọmọ olódò tó sàn wéréké èyí tó dé ìkùnlẹ̀ ọ̀sìnlẹ̀ tó dá bàtà àṣà kẹ́kẹ́ wọn ti ní gbọ́dọ̀bù mu abàbàjá wọn ò sì gbọ́dọ̀bù wẹ̀sẹ̀ ṣègèdè oníṣọ̀bọ̀rọ̀ nọ́mọdò náà gbẹ ṣọ̀bọ̀rọ̀ ojú mi wù mí ọmọọba tí ò ní kọlà. Fátímọ̀ aya wọn ní Ìgbàjà ìlú Mr. Adébọ́lá SJ ọkọ lálùbáríkà ọkọ tòótọ́ Adébọ́lá SJ Ajísọ́lá ọmọkẹ́lẹ́ ogun ọkọ̀ àlàkẹ́ ọmọ ajíkọ́rọ̀ tó ti gbàjà bọ̀. Fátímọ̀ aya Adébọ́lá SJ bó o ti sọjọ́ ìbí tòní lọ́lá olúwa òní dẹni àwátì láwùjọ kó o gbó kó o tọ́ kó o níre mọ́re o ní sọmọnù o ní sọkànnù ìwọ náà ò sì ní sọkú lọ́lá olúwa wà á dàgbà. Wọ́n fọwọ́ pawú lókè pẹ̀láyé nínú owó ọlá àlàáfíà ẹ̀mí gígùn ó sì fi èrìgì ọlọ́jọ́ bì ẹni tó bá robi sí ẹ irú wọn á ṣe bẹ́ẹ̀ wọ́n á sì gbọ̀run lọ. Ǹjẹ́ lórúkọ ọkọ rẹ Mr. Adébọ́lá SJ pẹ̀lú jẹjẹlí sista Kẹ́mi ẹbí àti ọ̀rẹ́ ń lọ pè mí Adéọmọdé tí wọ́n ní ń bá Ádámù Sọ̀fáyọ̀.